ọjọ́ ńlá lọ́jọ́ ẹ̀bí jẹ́ ọjọ́ mánigbàgbé nílé ayé ọmọ ẹ̀dẹ́ ènìyàn. kábìlì sáyé ló tó ká tó wá fojúrójú àtúbìlì lọ́mọ ló ṣe pàtàkì nílé ayé ẹ̀wà ẹ̀dá. ọjọ́ àbíní sì pọn dandan ni wọ́n fi ń sọ pé ó kọ ní ìromọ. ènìyàn ò sì ní bímọ lójú àìkú kó wá sọ lábẹ́ egúndé ajẹ́ wípé ràn bàbá wọn ń ṣe gúngún ni àìfàìjẹ́ bẹ́ẹ̀ ajẹ́ wípé ràn bàbá wọn ò ní mọ̀. ọpẹ́ ni f'Olúwa tó tún jẹ́ ká tún fojúrójú àtúbìlì lọ́mọ. bàbá wa Adéròjú ọmọ tó sọ ló ń sọjọ́ ìbí tòní emila òní dúpẹ́ tí ọpẹ́ yọ Elédùmarè ọbẹ̀ létí lu kára bí ajere ọ̀gbàmùgbàmù ojú ọ̀run òṣè gbámú ọba mi aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn. Happy birthday to you fresh glory presenter kó o pẹ́ kọ́ ní kése o ò ní mú ẹ̀yà láyé tó wá dákun ṣàmì ẹ̀. Happy birthday to you bàbá wa Adéròjú ọmọ tó sọ fresh glory presenter sọ̀rọ̀sọ̀rọ̀ ní òwúrẹ òní á ọmọ aráyé ó sì ní mú ẹ lóhùn náà lọ dákun ṣàmì kó o gbé tú àmì mì. ilé ọmọ wọn nísẹ́yìn òrò ẹbẹ dín mọ́kọ́ ẹ̀yin lọ́mọ oyè tógun lóró oúnjẹ ọ̀kà tógun lóró oúnjẹ nílé bàbá tó bìnrin lọ́mọ ẹ̀yin lọ́mọ odò àgbàrá tó lálẹ́ Ìsẹ́yìn jà ẹ̀yin lọ́mọ orò ń pagi orò ń pọ̀pẹ̀ ìran bàbá tí ń lọ́mọ orò ń pẹ́gbẹ́gùdá ẹ̀yin lọ́mọ azẹ́ Ìsẹ́yìn tó mọmi tó dára ẹ̀yin lọ́mọ àdàbà ní mòdè ọmọ Ìsẹ́yìn ní mọ́lé ọmọjọ́ ọ̀la mo sàn ọmọ àdàbà mòdì Ìsẹ́yìn mọ́lé ògiri mo pò ẹ̀yin lọ́mọ romi ò gbági romi ò gbọ̀pẹ̀ ọmọ romi ò pẹ́gbẹ́gùdá nílé bàbá tirẹ̀ ẹ̀yin lọ́mọ ìlú ẹ̀yẹ kìkì ogo kìkì ẹ̀gàn kìkì àkọ́lé níbi tójú ti rún mú jẹnu lọ Adéròjú múnú ti rọ́jọ́ eré òní dẹ́ni ẹ̀dá ń fẹ́ ti ẹ̀gàn pè. a ó máa bẹ ìrun ọ̀bẹ ní bẹ́sù wa tẹ́lẹ̀ sí àbẹ̀rẹ̀ wò ìrun orógbó ló ní kó gbó ìrun obì ló ní kó máa bí sí ìrun ọ̀gẹ̀dẹ̀ ń sunkún àti dẹ̀árò òní ní ẹ̀tẹ̀ bí tara tọmọ o sì ní fọ́ ẹ̀sùn lògbà. ó káre ọmọ Ìjẹ̀bú eré nìwà ọmọ arójòjòyè ọmọ alágẹmọ mẹ́rìndínlógún ọmọ aládìyẹ ògògò màgà bèbí tó bá wùràn Ìjẹ̀bú wọn wẹ ní tiwọn ní wíníwíní tó bá wùràn Ìjẹ̀bú wọn wẹ ní tiwọn ní wíníwíní. ó káre ọmọ adìyẹ pàlókùn ọmọ ìlílí ara òrókùn bẹ́ẹ̀ aró radìyẹ ọmọ tí ń ṣe ni ní ṣe ni ọ̀yọ̀yọ̀ ń yọ̀ ọ̀yọ̀yọ̀ dákun má yọ̀ mọ́ ohun tí ń ṣe ni òní pani ni wọ́n kí wọn nílé mama tó bí ọlọ́mọ ọmọ dúdú ilé ọmọ bẹ́ẹ̀ ṣe èyí ó pupa tó mọ bẹ́ẹ̀ ṣe ò sí ń lé ọmọ arẹ́yẹ àrókò tó ẹlẹ́sìn náà pápá bora ọmọ mo níṣun lémi ò nọ́bẹ ọ̀bẹ tí ń bẹ́ẹ̀ lé òmù ó káre ọmọ onígbò màdémàdé ọmọ onígbò màwọ̀máwọ̀ ìrún àjèjì tó bá wọnú igbóòrù á ti dẹni ẹbọra ó káre ọmọ Ìjẹ̀bú eré nìwà ilẹ̀ ọmọ olówó ẹ̀ṣẹ̀ báyé kówó sílẹ̀ ó tó gbòde kó tó dowó ẹrú kó tó dowó ọmọ òrìṣà dákunjẹ́ ń dàbí onílé yìí ni wọ́n fi ń sọ pé ìgbẹ́ Ìjẹ̀bú owó ni kẹ̀lẹ̀bẹ̀ Ìjẹ̀bú owó ni ìtọ̀ Ìjẹ̀bú owó ni ọmọ dúdú Ìjẹ̀bú owó ni ọmọ pupa Ìjẹ̀bú owó ní í ṣe Ìjẹ̀bú ò ní bàjẹ́ o láṣẹ ọba mi Èdùmàrè òkú oríire àṣẹ ń ṣàmọ́dún ọdún ayọ̀ ló sì máa ṣe òní dẹ́ni ẹ̀dá ń fẹ́ tí ẹ̀gàn pè. bí wọ́n bá wá bí léèrè wípé ta lẹni tó ń kọrin ewì yìí ẹ jẹ́ kó yé wọn Aboluwaji yín ni ọ̀dọ́mọdé akéwì gbàlódé táráyé ń wí àjànàkú tó mi kó títì láàjì.